Desola Afod ti kó kúrò nínú ilé Kunle Afod o. Desola Afod kó lọ hotẹẹli tó bá fi ilé Kunle Afod sílẹ̀. Èyí ló wá fa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń pe Kunle Afod pé báwo wá ni, báwo lára, ṣé kò sí nǹkan. Kunle Afod fi wá ṣe fídíò tẹ́ ń wò yìí wípé àlàáfíà ni ò, pé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń pe àwọn lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Lẹ́yìn tí Gistlover ti gbé ọ̀rọ̀ yìí ní àwárí tí Desola Afod wá gbé fídíò tí òun àti Kunle Afod ti wà nínú mọ́tò síta. Ṣùgbọ́n lẹ́yìn náà ni Gistlover wá sọ fún Desola Afod pé tó bá yẹ pé lóòótọ́ ní nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa àti Kunle Afod, kí ló tó jẹ́ pé fídíò tó ti pẹ́, fídíò àtijọ́ ni ó gbé síta. Ẹ̀yin náà mo fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ wo fídíò yìí, kẹ́ wo ohun tí Kunle Afod ṣe nínú fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí, kẹ́ wá wo irun tó wà lórí Kunle Afod níbi mọ́tò tí Desola Afod post. Sọ pé wọ́n lanu lè forí ara. ẹ wá ní pé kí n má. Madam, customer tẹ gbé yóò láìpẹ́ ọ̀sáré. Ìtumọ̀. Ẹ rọra máa lọ jẹ́jẹ́ lọ́mọ Èkó. Mo wá fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ gbọ́ nǹkan tí Kunle Afod sọ nínú fídíò yìí, bọ́n ṣe dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń bẹ̀ wọ́n wò. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ nǹkan tí Kunle Afod sọ. A very big thank you to everyone that checked up on me for the calls, messages. I say thank you. I'm fine. I'm good. I'm okay. It was just a reflection time. It was just a time to think about the past, think about your efforts, and hope for a better future. Mo dupe. For you guys to take your time to check up on me, that calls lóríṣiríṣi far and large. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀, kò sí nǹkan kan tó ṣe mí. A ní gbọ́ ìró ìbànújẹ́ lórí ẹnì kankan nù wa. Àtẹ̀yìn àtèmi, ayọ̀ la máa fi lo ìgbésí ayé wa. A ní rí ìbànújẹ́. Kò sígbà tí ó kàn sí trying time. Kò sí. So when the trying time comes, we should be strong and pray to overcome. So I say thank you. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àhesọ ọ̀rọ̀ ni a ti wá ń gbọ́ lẹ́yìn tí a ti gbọ́ awuyewuye yìí. Àwọn kan sọ pé ó ṣeé ṣe kó jẹ́ ọ̀rọ̀ Alhaji Sule Alao Malaika ló dá ọ̀wọ̀ọ̀wọ̀ sílẹ̀ ní àárín àwọn méjèèjì, torí pé Desola Afod máa ń gbé Malaika sórí. Ṣùgbọ́n àwọn kan sọ pé kò rí bẹ́ẹ̀ rárá, wípé ìṣekúṣe Kunle Afod náà pọ̀ jù, pé Desola Afod ti ń fara dà tipẹ́. Ṣùgbọ́n ṣé ẹ rántí nínú fídíò kan tí Kunle Afod ṣe, wọ́n sọ pé ọkùnrin gangan àbí obìnrin gangan fúnra wọn, pé obìnrin gangan ṣìtì ju ọkùnrin lọ. Wípé lórí dídò, pé obìnrin tún máa ń ṣìtì lórí dídò. Tán bá rà kan, wọ́n á sọ pé kò tẹ́ àwọn lọ́rùn. Tán bá tún rà míì, wọ́n á sọ pé kò tẹ́ àwọn lọ́rùn. Wọ́n tún tẹ̀síwájú wípé tóbìnrin bá sọ pé ọkùnrin kan ń ṣe nǹkan kan, bóyá ó ń ṣìtì, ó ń yàlè ló ń ṣe, torí ẹ̀ kúrò lọ́dọ̀ ọkùnrin náà, pé á tún ibi tó bá ń lọ náà á tún bá yàlè. Kò sóbìnrin tọkọ ẹ̀ cheat sínú ẹ̀ máa dùn. Ibi tóbìnrin yẹn náà ń lọ, á bá cheating pàdé ń bẹ̀ ni. Pé kò síbi tó lè lọ, ó máa bá cheating pàdé ń bẹ̀ náà ni. Ọkùnrin tó cheat pẹ̀lú gí o, kò cheat pẹ̀lú ọpẹ́ o, obìnrin náà ló bá cheat. Ìjà tó pẹ́. Tá bá ń sọ lọ sọ́bọ̀, DNA test ọ̀dọ̀ obìnrin ló fi ṣe o. Cheating, obìnrin mọ̀ tí wọ́n protect ni. Kí ẹ̀yin náà dẹ̀ fi comment, kẹ́ fi èrò ọkàn tí ń sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Nǹkan tẹ́yin náà bá rò pé ó lè fa èyí, fẹ́ kẹ́yin náà fi sílẹ̀. Tó bá pẹ́ yín ò tí ì like page yìí àbí fídíò yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share. Tó bá dẹ̀ pẹ́ yín ò tí ì subscribe, kẹ́ má gbàgbé láti subscribe. Mo fẹ́ kẹ́ jẹ́ ká farabalẹ̀ wo fídíò bí tí Kunle Afod ti sọ̀rọ̀ wípé àwọn méjèèjì náà máa ń jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi àti ìyàwó mi, a máa ní issues.
a máa ní issues kò sí létí ò ní issues tí Ben. presently by a ní issue lọ. Do you think one of the things that has kept her is, she always said, ọkọ mi ò bá cheat, èmi ò ní filẹ̀, èmi ò ní. Do you think that's one of the things that she's doing differently? You as a man, do you think? Okay, if I want to tell you now that might be a social media stunt. Okay. It might. Okay. Kò sóbìnrin tọkọ ẹ̀ cheat tí inú ẹ̀ máa dùn. So I wanted to ask that, is cheating enough reason for a woman to leave her marriage? Ibi tóbìnrin yẹn náà ń lọ, a bá cheating pàdé ń bẹ̀ ni.